sọ ìbò ńlẹ̀ àná ká tó wá ní ó sọ Yorùbá rẹ̀ nígbà tán fi iyì pé ọ́ tán bá tó dìde gba máìkì ó ti dẹ̀tẹ́. Mo fi Ọlọ́run àtànábì mo fi kí bàbá wa Al-Mudir adamallahu hayatahu. Mo mọ̀ pé bí mo ṣe kí bàbá wa Al-Mudir tí mo sì kí alfa wa YouTube gbogbo àwọn àfa tí wọ́n wà ń bí nínú wọn ó dùn sí. bàbá àgbà jísáfẹ́. bàbá wa àgbà jísáfẹ́ Al-Jamooly. ayyadakumullah. ọ̀rọ̀ kan náà lèmi ó sọ tí a fi gbé máìkì kalẹ̀ lẹ̀ kí Ọlọ́run má sì jẹ́ kí ìṣẹ́jú márùn-ún yẹn ó pé tí ń fi sọ tán ráúdọ̀ kò ní bàjẹ́. àfáwọ̀ Al-Jamooly bí olúwa mi ṣe ṣe Ọlọ́run ọba ń sọ nínú Al-Qur'ani bismillahir rahmanir rahim al-yawma tujza kullu nafsin. al-yawma tujza kullu nafsin. èsì ọ ayyadakumullah. ṣé wọn náà fẹ́ gba máìkì lọ́wọ́ rẹ ni. al-yawma tujza kullu nafsin bima kasabat la zulma al-yawm. àfáwọ̀ Al-Jamooly ayyadakumullah. mo mọ̀ pé ẹnìkan kọ́ ń bàbá yín ti fi yín lẹ̀ sáyé lọ gbogbo àwa tí àwa wà ń bì náà ìwọ náà bíra rẹ sódà fún bàbá rẹ lẹ́yìn ìgbà tó kú tán. al-yawma. ọyọ ọmọ kàtá níwà àfàtọ ọlọmọ kéwú dókítà tí wàá dán ọmọ wọn lè má tìrìtì gonorrhea lára rẹ. a gbọ́ rí pé àfáwọ̀ Al-Jamooly ẹ̀ ń tìrìtì gonorrhea ẹ̀yin bàbá yín ò bàjẹ́ ni. àfáwọ̀ Amiru Shabab ọba tí ó ṣe yín ní ọ̀rẹ́ dáadáa tí ó ṣe yín lọ́mọ ìyá fún àfáwọ̀ Al-Jamooly wàlẹ́ àgbọ́ bíi tẹ́yìn náà ti ń ṣe káàpẹ́ ẹ̀ wá ń gbé bàgá ẹ̀yin bùtù yẹn àbá kọ́ńdọ̀mù ń bẹ̀ rí ọba tó ní kẹ́yìn bàbá wa Alaka ó dábẹ́ Ọlọ́run níjó bàjẹ́. àmín. gbogbo àwa tí àwa wà ń bì náà à ń kí wọlé àwọn àfa wa tí wọ́n ń wọlé èyí tí yóò máa jẹ́ ọ̀rọ̀ tèmi fún gbogbo wa náà ni pé gbogbo ń tá a bá ń ṣe lónìí ọ̀la ń bọ̀ wá béèrè lọ́wọ́ wa. al-yawma tujza. bọ́lá wọn bá ṣe ṣe àfa wa Al-Jamooly tí ẹ̀yin bàbá wọn dùn fún wa báyìí Ọlọ́run èmi àti ẹ náà gbogbo àgbákò tí ó ṣe wá tí ò ní dáa fún wa Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ fún wa. àmín. albarka la ilaha illallah subhana rabbika. rabbil izzati am. ẹ jọ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn o. Maulana nígbà tí Albasiri sọ̀rọ̀ lọ́wọ́ ní bàbá wa láti ìlú Ọ̀yọ́ bàbá láti ṣe ni wọ́n wọlé àti bàbá Al-Mudir Al-Kudafi àwọn náà wọlé bàbá mi àwọn náà wọlé lásìkò tí àfáwọ̀ Albasiri sọ̀rọ̀ lọ́wọ́ wàláhì Albasiri kódà wọn lò 3 minutes Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. àmín. lọ́la nàbì ní ọ̀dọ̀ Ọlọ́run. àmín. bí àwọn àfáà tí ń wọlé ní Maulana olóore wa Gazu Shabab làwọn náà ń wọlé bọ̀. baba Al-Mudir Al-Kudafi lẹ́nu baba Amir wọ́n ní Al-Aqmawi àwọn ní ká fi kún un kí bàbá ó yára ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní jó bàjẹ́. Gáúsù ní wọlé bọ̀ yẹn.